ìpàlẹ́ níbi bá wà lọ́yìn bẹ́ẹ̀ ni o mo kí n ní gbogbo ibi bá ti mí rí mi kí n ti ń gbọ́ mi kí n ti ń wò mí lórí ètò Àwa Akọni www.awaakoniradiotv.com.ng ní ìlú Ilé Ifẹ̀ níbi ojúmọ́ ti mọ́ wá. Àwa Akọni mọ̀rẹ́ o ní iléeṣẹ́ rédíò náà kí Kúnlé Òbímbíaláyọ̀ atọ́kùn ètò ọ̀kàrẹ̀ kìí tí bí kí gbogbo orí ibi tí mi gbọ́ mi pé ní máa kárẹ̀ o. Ìdòwú Jẹ́gẹ́dẹ́ Òtòǹgbòrò bàbá Wìlẹ́ṣà òun ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Àwa Akọni Ilé Ifẹ̀. Gbogbo ẹgbẹ́ mi yòókù náà mo kí náà pé ikú kó lè dá kí mi bá kiri látàárọ̀. Mo gbàládùra pé ayé rẹ̀ a máa lọ́jìjọ́ o. Gbogbo orí kí mi gbọ́ mi kí mi wò mí mọ̀ kárẹ̀ o. Ilé ni a máa rójú, ọ̀nà ni a máa tòrò. Ìbàjẹ́ ìdààmú mọ̀ ní dé báyìí o. Lórí ètò Àwa Akọni lónìí máa yára kí ìyàn mi olùkọ́ iléèwé Focus Infant Academy lábẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléèwé náà èyí ni babaria Elder Johnson Sunday Akínbọ̀dé ìyọmọdé the coordinator ìyàn ni aláṣẹ iléèwé Focus Infant Academy. Ẹ̀yin kí n bá kí gbogbo ìyàn òṣìṣẹ́ rí ọkàn wà níbẹ̀ ìkan mi ṣiṣẹ́ taratara tọkàntọkàn bẹ̀rẹ̀ látòrí Mrs. Adégbájú helper ni ó jẹ́ Mrs. helper náà mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ oríṣẹ́ ló ti wà. Mrs. Musa helper lòun náà oríṣẹ́ ló wà. Mrs. Elusomi Dorcas òun náà mi kọ́yọ̀ mọ́ra níbi primary ń bẹ́ẹ̀. Mrs. Babatunde OD àwọn náà olùkọ́ pàtàkì níbẹ̀. Mrs. Ademakinwa YB ìmọ̀ pẹ̀lẹ́ níbẹ̀ ni o. Mrs. Michael ìyá Lois ìpẹ̀lẹ́ ikú iṣẹ́ o ikú ọrọ̀ ajé ikú kó lè dá kí ogun ní mi bá kiri Ọlọ́run a máa rìn lọ́wọ́ o. Mrs. Ajao MT ibẹ̀ ló wà. Mrs. Ọládélé TO ibẹ̀ náà ló wà. Mrs. Eludiwura ibẹ̀ náà ló wà. Mrs. Daisy Dorcas ọ̀kárí ọkú iṣẹ́ o. Màmá rin náà kí n bá ń kí yín o. Princess Tẹ́júmádé Margaret Akínbọ̀dé yèyé Akínyẹmí Akínbọ̀dé bá mi kí Akínbùsọ́lá Akínbọ̀dé náà àti Akínjídé Akínbọ̀dé Olúwadárasími Akínbọ̀dé àti Adéolú Adéyẹyè ọmọrin níbi Ifẹ̀ ọ̀ọ́ni níbí náà ni. Mo kí gbogbo ní pé ìmọ̀káre níbi bá wà wàlẹ̀ ẹ̀rẹ́ ni o. Mo gbàládùra fún yín pé ayé ni a lọ́jìjọ́ ìmọ̀ onírú ń gbé sọnù gbé èso bí ọmọ o. Ọ̀gbẹ́ni Múrítàlá Oyèsíjì mo kí ọ o wọ́n ní principal iléèwé ni. Àti bàbá Adédiwúrà mo kí iná ikú kó lè dá kí mi ṣe níbẹ̀ látàárọ̀. Mo wá kí ọ̀gá gbogbo yan òṣìṣẹ́ níléèwé Focus Infant Academy Mary ọmọ Adéyẹmí Elétìkó aya Ọlájíire mo kí ọ o ọkàn rẹ̀ á balẹ̀ ayé rẹ̀ á nítumọ̀ wà gbáyé rẹ̀ dórí o ayé ní sọlù ọ wà á máa mọ̀ ṣe o. Bákan ni mo tún yà kàbàrà kí ọmọ mi ọmọ iléèwé Mercy Group of School kan wà ní SS3 kan múra fún WAEC àti NECO. Mo bẹ̀rẹ̀ lórí Oyèsọmí Fúnmiláyọ̀ lẹ́nu bẹ́ẹ̀ ni o Fúnmiláyọ̀ fún yẹ́ láyọ̀. Oyèlékè Anna ọmọ ṣẹlẹ̀ńkẹ́ bí ọjọ́ nìyẹn. Awósìyàn Fẹ́rànmi Adébíyì Olúwatósìn ọ̀tọ̀mùkẹ́mùkẹ́ ọ̀kárí wà ṣoríire. Fólúṣọ́ Àbíbátù kẹ̀kẹ́lẹ̀ wúre ni ọ̀kárí níbẹ̀ ni a dára fún ọ. Adákọ́lé Samuel òun náà wà níbẹ̀ ọjọ́ mi múra ọjọ́ ń gbáradì ni. Adégúnjú Dèjì ọkọ ọlọ́mọge ọkọ Adélébọ̀ ilẹ̀ níbẹ̀ ni wà á dára fún yín o. Ọ̀rẹ́lùsì Olúwatóyìn gbogbo ní ti ń gbáradì fún ìdánwò ẹ̀kọ́ mọ́ láìpẹ́. Gbogbo aládùúrà fún yín pé ìhà aṣoríire o àti ìlálákàn ṣeko léṣepo lágbára Ọlọ́run akùdé ni wọ́rọ̀ rí o. Ìmá gbogbo ilé iṣẹ́ Àwa Akọni Àwa Akọni radiotv.com.ng www.awakoni.com.ng kí n bá ti tẹ sí ìwé bẹ́ẹ̀ yàrá rí kedere. Nínú ètò tí ìyàn akẹ́kọ̀ọ́ gan ètò